àbò fẹ́ ká tún máa tọ́jú ẹ̀jú báyìí lọ ni. ọ̀gá ọlọ́pàá ìjọ torí ọlọ́ọ̀lọ́ mo fi bẹ̀ yín àmì innocent mi ò wọ̀ wọ́n rí mi ò wọ̀ gangan kan ìṣàánú mi ò tó ni mo sọ ọkọ̀ olókùn sọ́dọ̀ mọ́ mi gidi ọlọ́mọdé ara rí fẹsẹ̀ sí ọlọ́pàá ọwọ́ mi ní fàyè ìjọ torí ọlọ́wọ́ ìjọ tí wọ́n yẹ mo ṣe ni wàá ti jẹ́wọ́ látọjọ́ ní ilé ṣe wà láàárọ̀. ṣùgbọ́n kan kálọ́kùnrin mi ayé ti fún mi láti gbàgbé ọ̀rọ̀ yìí ti kọjá bí tó lérò olóòmọ̀ ń gbà yìí mo fẹ́ lọ kí mọ́mì àárọ̀ wà bẹ́ẹ̀ ò lọ ọ̀sán wà bẹ́ẹ̀ ò lọ aago 8 alẹ́ wà bẹ́ẹ̀ ò lọ ó wá jẹ́ time tá a mú yín yẹn mo fẹ́ lọ kí mọ́mì àwọn amú àtàwọn ẹlẹgbẹ́ àwọn group yín àwọn gang yín wọ́n á fi yọ wá sí gbòmọ̀ ọkàn gbà yìí ó dàbí gbòmọ̀ gbọ́ rẹ̀ sí lọ court tó bá lẹ́dẹ̀ court ìjìyà tó lérò ló máa fi jẹ́ but tó bá jẹ́wọ́ fèmí ó ní problem. Ẹjọ́ wọ́n kọ́ help me mi wọ́n worry from nowhere ẹjọ́. crisis kan ló ń gbòòrò tó bá bí eléyìí pé tó belong àbó belong tó bá lóò belong tó máa kó yàtọ̀ but tó bá lóò belong just pray but in this case wọ́n kọ́ sọ fún mi pé ó belong but belonging tí ẹ̀yàn kò ní kó máa kó yàtọ̀ ó kọ́ sọ fún mi wá ti sọ fún mi. Mi belong. You belong. Mi belong. You belong. No, mi belong into the mi belong. Mo tẹ̀mí Ṣọlá. Lọ. Kò nílé. Yóò jalè rí. Àǹtí, ilé yìí máa sọ̀rọ̀ ẹ̀kún. Ọ̀nà tá a gbé gbà tá a fi yọ Ṣọlá kúrò ní àjàgà tó wà ní kẹjẹ ká gbìyànjú o. Àmọ́ mo mọ kíní kan dájú pé Ṣọlá ò lè jalè. Ọ̀nà wo la fẹ́ gbé gbà tá a fi bọ́ náà àjàgà tá a kú sí yìí àǹtí mi? Ṣé bàbá Ṣọlá ló jalè kó tó kú ni? Àbí ìyá Ṣọlá? Tírú ilé ìfijẹ́ pé Ṣọlá ló kàn. Wọ́n náà wò. Àwọn àgbà kò wọlé lẹ́yìn. Àǹtí mi má bínú. Ṣé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ẹ ti fi táwọn ẹbí bàbá rẹ̀ létí? Mo kúkú ti lọ. Mo ti ṣàlàyé gbogbo bọ́ọ̀lù ìṣe jẹ́ fún wọn. Iṣẹ́ ni gbogbo wọn ń tẹ́wọ́ fún mi, wọ́n ti dá Ṣọlá sí mi nígbà yẹn. Àǹtí mi, kíní kan sọ sí mi lọ́kàn. Èmi ìbá ní bóyá ká gba lọ́ọ̀yà kó bá mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bá a bá gba lọ́ọ̀yà, ó ṣeé ṣe kí lọ́ọ̀yà rẹ̀ kó wáyọ náà àjàgà tá a kú sí àǹtí mi. Lóòótọ́ ni lọ́ọ̀yà dáa ká gbà. Ṣé o ṣe rántí pé owó ni lọ́ọ̀yà yóò gbà? Àti pé pàápàá ta láti ẹ̀mọ́ ṣé wọ́n mọ lọ́ọ̀yà kankan ni? Èmi náà mọ̀ bí kan. Àǹtí mi, tẹ̀wọ̀n pé mi náà jáde dé mo sì mọ̀ yẹn. Tí n bá lọ́dọ̀ tó lè ṣẹlẹ̀ tí ó ṣeé ṣe kó bá mú kó mú lọ́dọ̀ lọ́ọ̀yà rẹ̀ ọ̀rọ̀ yóò ní ìyànjú. Àfi tí Ṣọlá bá fẹsẹ̀ ara ẹ̀rìn wọnú ilé yìí ló kù. Ẹ dákun lọ́yà. Ṣé bá ṣe máa wo ọ̀rọ̀ sọ láàrin rèé tí ò ní sí nǹkan tá a ṣe sí i? Àbí ṣé ẹ̀rí kó ti ń pé jù ni? Ẹ wo ṣe rí ibi tí ọ̀rọ̀ Ṣọlá dé yìí ó dà pé ojú Ọlọ́run ló a ní ìdádúrà yes a ní láti gbàdúrà gan. Lọ́ọ̀yà ẹ ṣeun mo dúpẹ́ Ọlọ́run àkókò bá yín ṣe ṣe rí ọmọ tẹ́ ń wò yìí kò sí ohun tó jọ olè torí àtìgbà tẹ́gbọ́n mi ti kú wọ́n ti filẹ̀ fún mi láti kékeré báyìí ebi ò pa ìyà ò jẹ ṣé tẹ wá nígbà tó tún wá dọ́dọ̀ sínétọ̀ yìí ìgbà náà láyé wa tún dá sí ẹ̀mí ẹ̀ gbogbo nílé kí ló wá fẹ́ fò lè ṣe kó lè jálè èèyàn kíníkí lóko kó mọ̀ mọ̀ èso tó ń so mo mọ̀ wá Ṣọlá dáadáa nítorí tọ́rọ́ kò mú inú ilé yìí rí nígbà tó wá di pé ó rí jẹ ó rí mu ìgbà náà ló fẹ́ sọ pé ó lè wú un ẹ dákun torí Ọlọ́run lọ́ọ̀yà ẹ bá mi ṣe èmi nìkan náà ni mo kù fún níyà látìgbà tí ìyá ẹ̀ ti kú. ṣé tí ẹ bá rí nǹkan tó fẹ́ máa kọ́ mi lómi nínú ọ̀rọ̀ yìí. ṣé rí gbogbo àwọn ọmọ olè yẹn pátápátá wọ́n ṣàkóso tẹnumọ́ Ṣọlá 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 wọ́n náà wọ́n jọ lọ jalè ni
ibẹ̀ yẹn mo tún ti wá dàrú pé àbí bóyá ká tún Ṣọlá pè ká bá sọ̀rọ̀ nítorí nùbí bóyá a tún jẹ́wọ́ ṣé mọ̀ ẹni tó bá máa sin òkú kò kí ń farapamọ́ fún. lọ́ọ̀yà sẹ́ẹ̀rì lóòótọ́ Ṣọlá tẹ̀ ń wò yìí kò mú kankan nílé ìrì ọmọ ẹ̀gbọ́n wa ni ṣé wàá làwọn tẹ́ ẹ sọ pé wọ́n sọ pọ́njọ jalè òun ajégbodò ni wọ́n wẹ̀ ní rí kúra ní. ó dáa pẹ̀lú àwọn kankan tí èmi gan ti ẹ̀ ń gbìyànjú yìí pẹ̀lú àwọn òrìn tí mo ti rìn a kò sọ́gbọ́n Ṣọlá jáde ṣáá ni ṣó ló lè ṣe wọn mo ti rìn sọ́tún sósì gbogbo ibi tó yẹ kí n dé ni mo ti dé pátápátá àmọ́ ṣe rí kókó ibẹ̀ ni àdúrà tábàdẹ̀ ń gbàdúrà yẹn náà ṣe mọ̀ wó ni kẹ̀kẹ́ yìí rere gbogbo àwọn ibi tá à ń rìn sí yẹn náà ṣe mọ̀ wó là ń ná bẹ̀ ẹ má fowó jẹ mí yà rárá. ọlọ́run àti ẹ̀jẹ̀ bá pàdé ẹlẹ́dàá mi ajá bá pàdé ẹlẹ́dàá ìyá inú ajá bá pàdé ẹ ṣeun mo dúpẹ́. sẹ́ẹ̀rì lọ́ọ̀yà lórí owó tẹ́ ẹ sọ ìmúyọjú sí yín lọ́fíìsì yín lọ́la n kò ń wá ẹ ṣàgbìyànjú gbogbo agbára yín pátá tẹ̀mọ̀ pẹ́ lè ṣe Ṣọlá ẹ má jẹ́ ó ṣẹ̀wọ̀n ẹ dákun. madam ẹ̀yin ni máa dẹ̀ tún bá sọ̀rọ̀ ẹ má gbé sọ́kàn rárá ṣe mọ̀ kó má jẹ́ pé tí kéèsì bá lọ àtúmọ̀ mọ́ mú ọ̀rọ̀ mi bọ̀. ẹ ṣeun lọ́ọ̀yà. ẹ ṣe gan. ẹ ṣeun. ṣé nǹkan tó sọ ẹ dá ẹ lójú. ó dá mi lójú lọ́yà. àti pé ọ̀rọ̀ yóò bá má pẹ́ kí n tó wá sọ wípé ọmọ sẹ́nẹ́tọ̀ kan ló pa Bọ́láńlé Adédèjì. ọmọ sẹ́nẹ́tọ̀ kan ló pa Bọ́láńlé Adédèjì. bí ọ̀rọ̀ ṣe jẹ́rìí olúwa mi. ṣèbí moradin fún mi mọ́tò aláṣẹ exchange phone number pẹ̀lú ẹ̀ ní dúró ná kí ló máa ń ṣe ẹ ná kí ló ń ṣe ẹ ṣé mo tẹ́ ẹ lọ́rùn tó ni. arábìnrin Esther Jókòtadé rántí pé gbogbo nǹkan tó bá sọ ní ẹjọ́ yìí ó ti búra fún un ṣé gbogbo ọ̀rọ̀ tó sọ wájú ilé ẹjọ́ yìí ó dá ẹ lójú. bẹ́ẹ̀ ni olúwa mi. tó bá rí ọ̀daràn tó ti ṣe ibi ó lè dá mọ̀. bẹ́ẹ̀ ni olúwa mi. kì í sì ṣe olùjẹ́jọ́ mi arábìnrin Fẹ́bíṣará Ọlátúbọ̀sún ló sanwó fún ẹ kí o sọ gbogbo nǹkan tó sọ yìí. rárá olúwa mi. gbogbo nǹkan tó sọ yìí tí ọ̀daràn yìí bá dé ilé ẹjọ́ wà tún lè sọ. bẹ́ẹ̀ ni olúwa mi. My lord, sir. Prosecutor counsel. There is, sir. Arábìnrin Esther Jókòtadé, ìjọ mọ̀ dájú pé o ti búra nílé ẹjọ́ pé ìwọ yóò sọ òtítọ́. bẹ́ẹ̀ ni olúwa mi. Fine. Níbo ni o wà ní àsìkò ìṣẹ̀lẹ̀ yìí? mo wà nílé ijó ni olúwa mi. O wà nílé ẹjọ́. Dájúdájú ìwọ ló ti olóògbé ṣubú. rárá olúwa mi. Kí ni ìwọ gangan lára ń ṣe ní ilé ẹjọ́? mo lọ jó ni olúwa mi. O lọ jó ni. Ok, ó dáa. Ṣé tí o bá rí ọ̀daràn náà ṣé o dá mọ̀? bẹ́ẹ̀ ni olúwa mi. ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ni mo ti rin ìrìn àjò nígbà tí mo dé ni mo rí ìkà nínú ìwé ìròyìn òun ló jẹ́ kí n tọ lọ́ọ̀yà honourable lọ láti jẹ́ kó mọ èyí tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀. My lord, arrest him. Kí arábìnrin Esther Jókòtadé kó lọ jókòó. My lord, sir. ní ìwọ̀nba tí kò sí ẹ̀rí kankan tó tako ohun tí arábìnrin Esther Jókòtadé sọ mo bẹ̀bẹ̀ fún pé kí a fi olùjẹ́jọ́ mi sílẹ̀ títí tí a fi mú ọ̀daràn gangan wá sí ilé ẹjọ́. Granted. Arise. a rí i pé